Ìwé Róòmù orí 15. Ǹjẹ́ ó yẹ kí àwa tí ó lera ìbá máa ru ẹrù àìlera àwọn aláìlera, kí a má sì ṣe ohun tí ó wu ara wa? Jẹ́ kí olúkúlùkù wa kí ó máa ṣe ohun tí ó wu ọmọlàkejì rẹ̀ sí rere rẹ̀ láti gbé ró. Nítorí Kristi pẹ̀lú kò ṣe ohun tí ó wu ara rẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé, ẹ̀gàn àwọn tí ń gàn ọ́ ṣubú lù mí. Nítorí ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀, a ti kọ fún kíkọ́ wa pé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ kí a lè ní ìrètí. Ǹjẹ́ kí Ọlọ́run sùúrù àti ìtùnú kí ó fi fún yín láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù. Kí ẹ̀yin kí ó lè fi ọkàn kan àti ẹnu kan yin Ọlọ́run Bàbá Jésù Kristi Olúwa lógo. Nítorí náà, ẹ gba ara yín mọ́ra gẹ́gẹ́ bí Kristi ti gbà wá mọ́ra fún ògo Ọlọ́run. Mo sì wí pé a ti fi Jésù Kristi ṣe ìránṣẹ́ ìkọlà nítorí òtítọ́ Ọlọ́run, kí ó bá lè mú àwọn ìlérí náà dúró tí a ti ṣe fún àwọn bàbá, àti kí àwọn kèfèrí kí ó lè ní Ọlọ́run lógo nítorí àánú rẹ̀. Gẹ́gẹ́ bí a ti kọ pé, nítorí èyí ni èmi ó ṣe yìn ọ́ láàrin àwọn kèfèrí, èmi ó sì kọrin sí orúkọ rẹ̀. Ó sì tún wí pé, ẹ̀yin kèfèrí ẹ máa yọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, àti pẹ̀lú ẹ̀yin Olúwa gbogbo ẹ̀yin kèfèrí, ẹ sì kó kìkì rẹ̀ ẹ̀yin ènìyàn gbogbo. Àìsáyà sì tún wí pé, gbòǹgbò Jésè kan ń bọ̀ wá, àti ẹni tí yóò dìde ṣe àkóso àwọn kèfèrí, òun ni àwọn kèfèrí yóò ní ìrètí sí. Ǹjẹ́ kí Ọlọ́run ìrètí kí ó fi gbogbo ayọ̀ ohun àlàáfíà kún yín nígbà gbogbo, kí ẹ̀yin kí ó lè máa pọ̀ ní ìrètí nípa agbára Ẹ̀mí Mímọ́. Ará mi, ó sì dá èmi tìkálára mi lójú nípa tiyín pé ẹ̀yin sì kún fún oore àti sì fi gbogbo ìmọ̀ kún yín, ẹ̀yin sì lè máa kìlọ̀ fún ara yín. Ṣùgbọ́n ará mi, mo fi ìgboyà kọ̀wé sí yín ní ọ̀nà kan, bí ẹni tún rán yín létí nítorí oore ọ̀fẹ́ tí a fi fún mi láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kí èmi kí ó lè ṣe ìránṣẹ́ Jésù Kristi sí àwọn kèfèrí láti ta ọrẹ ìhìnrere Ọlọ́run, kí ọrẹ àwọn kèfèrí kí ó lè di ìtẹ́wọ́gbà tí a ti sọ di mímọ́ nípa Ẹ̀mí Mímọ́. Nítorí náà, mo ní ìṣògo nínú Jésù Kristi nípa ohun tí í ṣe ti Ọlọ́run. Èmi kò ṣáà gbọ́dọ̀ sọ ohun kan nínú èyí tí Kristi kò ti ọwọ́ ṣe sí ìgbọràn àwọn kèfèrí nípa ọ̀rọ̀ àti ìṣe, nípa agbára iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, nípa agbára Ẹ̀mí Ọlọ́run tó bẹ́ẹ̀ láti Jerúsálẹ́mù àti yíkákiri, àní títí fi dé Ìlírikónì. Mò ń wàásù ìhìnrere Kristi ní kíkún. Mo dùn ún láti máa wàásù ìhìnrere náà, kì í ṣe níbi tí agbé ti dá orúkọ Kristi rí, kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé, àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún, wọn ó rí, àti àwọn tí kò tí ì gbọ́, òye yóò sì yé wọn. Nítorí náà pẹ̀lú ni ààyè ṣe há fún mi ní àkókò wọ̀nyí láti tọ̀ yín wá. Ṣùgbọ́n nísinsìnyí, bí èmi kò ti ní ààyè mọ́ ní ẹ̀kún wọ̀nyí, bí èmi sì ti ń fẹ́ gidigidi láti ọdún mélòó wọ̀nyí láti tọ̀ yín wá. Nígbàkúgbà tí mo bá ń lọ sí Spania, n ó tọ̀ yín wá, nítorí mo nírètí pé èmi ò rí yín ní ọ̀nà àjò mi, àti pé ẹ ó mú mi já ọ̀nà mi níbẹ̀ láti ọ̀dọ̀ yín lọ.
bí mo bá kọ́ kún fún ẹgbẹ́ yín ní apá kan. Ṣùgbọ́n nísinsìnyí mo ń lọ sí Jerúsálẹ́mù láti ṣe ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́. Nítorí náà ó wu àwọn ará Makedonia àti Àkáyà láti dá owó jọ fún àwọn tálíkà àwọn ènìyàn mímọ́ tí ó wà ní Jerúsálẹ́mù. Nítòótọ́ ìfẹ́ inú rere wọn ni, ajigbèsè wọn ni wọ́n sì ń ṣe, nítorí bí ó bá ṣe pé a fi àwọn kèfèrí ṣe alájọni nínú ohun ẹ̀mí wọn, ajigbèsè ni wọ́n láti fi nǹkan ti ara ta wọ́n lọ́rẹ. Nítorí náà nígbà tí mo bá ti ṣe èyí tán, tí mo bá sì ti di èdìdì èso yìí fún wọn tán, èmi ò ti ọ̀dọ̀ yín lọ sí Spania. Mo sì mọ̀ pé nígbà tí mo bá dé ọ̀dọ̀ yín, èmi ó wà ní kíkún ìbùkún ìhìnrere Kristi. Mo sì bẹ̀ yín ará, nítorí Olúwa wa Jésù Kristi àti nítorí ìfẹ́ mi, kí ẹ̀yin kí ó bá mi làkàkà nínú àdúrà yín sí Ọlọ́run fún mi, kí a lè gbà mí lọ́wọ́ àwọn aláìgbọràn ní Jùdíà, àti kí iṣẹ́ ìránṣẹ́ tí mo ní sí Jerúsálẹ́mù lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn ènìyàn mímọ́. Kí èmi kí ó lè fi ayọ̀ tọ̀ yín wá nípa ìfẹ́ Ọlọ́run, àti kí èmi kí ó lè ní ìtura pọ̀ pẹ̀lú yín. Ǹjẹ́ kí Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmín.